Aláròyé máa wí o. Pásítọ̀ yìí ti dèrò àtìmọ́lé o, oyún olóyún ló tà ní gbàǹjo. Kàyééfì ni ọ̀rọ̀ pásítọ̀ kan tó fìlú Àbújá ṣebùgbé àmọ́ tó tún jẹ́ oníṣègùn òyìnbó, dókítà John Abebe, tí ìjọba àpapọ̀ wọ́ lọ síwájú ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá lọ́jọ́rùú Wednesday, ọjọ́ 11 oṣù kẹta ọdún yìí. Abebe, ọkùnrin ẹni ọdún 54 tó jẹ́ pásítọ̀ nínú ìjọ Living Faith Church tí wọ́n ń pè ní Winners Chapel yìí, lòun pẹ̀lú ilé ìwòsàn George Abebe Fertility Center Limited tí í ṣe ọsibítù òun fúnra rẹ̀ ni wọ́n ti ń káwọ́ pọ̀nyìn ìròjọ́ níwájú onídàájọ́ AA Fashola nítorí tọkọ-taya kan tó lù ní jìbìtì mílíọ̀nù 19 náírà tí wọ́n san fún un lórí ọ̀rọ̀ à ń wá ọmọ. Lẹ́yìn èyí ni wọ́n tún sọ wípé ó gbé oyún tó ṣẹ̀ṣẹ̀ ń dàgbà ní àkàtà ilé ìwòsàn náà tó yẹ kí wọ́n gbé sínú obìnrin yìí kí ó sì máa dàgbà bí ọmọ lọ níbẹ̀ta. Ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tó dá lórí jìbìtì lílù, pípawọ́pọ̀ hùwà ọ̀daràn àti yíyẹ̀bá àdéhùn tó jẹ mọ́ iṣẹ́ ìṣègùn tó ń ṣe pẹ̀lú àwọn oníbàárà rẹ̀, ìyẹn arábìnrin Mary Manga àti ọkọ rẹ̀ ni wọ́n fi kàn án. Ẹ̀sùn yìí ni wọ́n sọ wípé ó tako abala 29 òfin ìlera ilẹ̀ Nàìjíríà ti ọdún 2014 gẹ́gẹ́ bí ẹ̀sùn tí wọ́n fi kàn án lẹ́yìn tí Abebe gba mílíọ̀nù 19 náírà lọ́wọ́ àwọn tọkọtaya yìí tí wọ́n ń wá ọmọ. Ló tún gbé ìwé tí gbogbo àṣírí ìlera wọn wà síta fáyé rí láì jẹ́ wípé wọ́n fún un láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí agbèfọ́ba ní kóòtù náà ṣe sọ, ó ní gbogbo nǹkan tó jẹ mọ́ ìlera àwọn olùpẹ̀jọ́ títí kan ìṣòro àìrọ́mọbí wọn àti èyí tó ń bá ọkọ rẹ̀ fínra tí kò fi lè fún obìnrin lóyún, èyí tó wà lákọsílẹ̀ lọ́dọ̀ dókítà yìí ló fi síta tó sì ṣe bẹ́ẹ̀ kó ìdààmú ọkàn bá àwọn èèyàn náà. Láàrin inú oṣù kínní sí oṣù karùn-ún ọdún 2025 ní Abebe, tí wọ́n ń pè ní akọ́ṣẹ́mọṣẹ́ dókítà tí iṣẹ́ rẹ̀ jọ mọ́ ọ̀rọ̀ àwọn obìnrin àti ọ̀rọ̀ ọmọ bíbí, gba owó tùlùtùlù yìí lọ́wọ́ àwọn tọkọ-tìyàwó náà pẹ̀lú ìlérí wípé òun gbọ́wọ́ nínú ká fi ìlànà IVF in vitro fertilization ṣe oyún fún ọmọbìnrin tó bá ń wá ọmọ. Ṣùgbọ́n níṣe ni Abebe gba owó yìí dà sí àpò ara rẹ̀. Ẹ̀sùn yìí náà ni wọ́n tún sọ wípé ó lòdì sí abala kìíní òfin gbájúẹ̀ ti ọdún 2006. Lẹ́yìn gbogbo èyí ló tún wá lọ gbé oyún tí wọ́n sanwó fún tó sì sọ fún wọn wípé ó ń dàgbà lọ́wọ́ nínú àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń lò fún IVF ta. Ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n kà sí ọkùnrin yìí àti iléeṣẹ́ rẹ̀ lọ́rùn lọ báyìí pé ìwọ John Onwugabe Abebe, ọkùnrin ẹni ọdún 54 tí ó jẹ́ dókítà àgbà níléeṣẹ́ rẹ̀, àti olùjẹ́jọ́ kejì tí í ṣe George Abebe Fertility Center Limited tó wà ní 0140 Bamanga 2 Court Street, Zone E, Apo Legislative Quarters, Gudu District, Abuja, tí gbogbo àkọsílẹ̀ ìlera ọ̀gbẹ́ni àti arábìnrin Mary Manga wà ní àkàtà rẹ̀ fún ọ̀rọ̀ ìlera wọn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ bíbí wọn láti nǹkan bí ọjọ́ 6 oṣù kẹjọ ọdún 2025 tí ó sì gbé àṣírí wọn yìí jáde láì gba àṣẹ lọ́wọ́ wọn, eléyìí tó lòdì sí ìbúra tí ó ṣe lásìkò tí ó parí ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn rẹ̀. Bákan náà ni wọ́n ka ẹ̀sùn ẹlẹ́ẹ̀kejì yìí, èyí tó ní í ṣe pẹ̀lú bí ó ṣe kọ àkọsílẹ̀ àṣírí ìlera wọn lọ sọ́dọ̀ àwọn agbẹjọ́rò rẹ̀, níbẹ̀ sì ni gbogbo rẹ̀ ti lù jáde síta. Nínú ẹ̀sùn ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó lu àwọn èèyàn náà ní jìbìtì mílíọ̀nù 19 náírà tí ó sì tún wá padà gbé oyún tó ń dàgbà lọ́wọ́ ọ̀hún tà. Lẹ́yìn tí wọ́n ka àwọn ẹ̀sùn yìí sí ilé títan, pásítọ̀ Abebe àti George Abebe Hospital Limited ní òun kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn òun. Nígbà náà ni amòfin Marvin Omorogbe tí í ṣe lọ́ọ̀yà dókítà yìí kọ̀wé fún bẹ́ẹ̀lì rẹ̀ tí Joseph Wada tóun náà jẹ́ agbẹjọ́rò fáwọn olùpẹ̀jọ́ kò sì lòdì sí i. Nítorí èyí ni adájọ́ ṣe fún pásítọ̀ Abebe ní bẹ́ẹ̀lì mílíọ̀nù 5 náírà pẹ̀lú onídùúró kan ní iye kan náà. Irú ẹni tó máa dúró fún yìí gbọ́dọ̀ jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ gidi tó ṣe é gbára lé. Adájọ́ Fashola wá sún ìgbẹ́jọ́ tuntun yìí sí ọjọ́ 2 oṣù kẹrin ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.